Tandi là ní ọmọ ọjọ́ tandi tún wá wọlé dé báyìí o. Ẹ wo fídíò tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán yìí. Ẹ wo arákùnrin bó ṣe bú sẹ́kún. Odidi àgbàlagbà abilékọ kí ló fa ẹkún ọkùnrin yìí nínú fídíò yìí? Ẹ wá gbọ́ pabambarì ọ̀rọ̀ àti wípé ẹ wo rálì tí wọ́n ṣe ní ìlú Àkúrẹ́. Àwọn Tinubu àti Shettima tí wọ́n ṣe rálì, àwọn ọmọ Yorùbá mà ló tútú jáde o. Ta gan ni Sunday Igboho ń jà fún? Ta ni bàbá wa Bánjí Akíntóyè ń jà fún? Ẹ máa bá mi ká lọ nínú fídíò yìí. Ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. Ẹ wo arákùnrin tí mo fi hàn yín lójú amóhùnmáwòrán yìí, tí mo fi fídíò ẹ̀ hàn yín tán yìí, abilékọ ni o. Ó bú sẹ́kún ní gbàgede níbi tí wọ́n ti ń ṣe auction, tí wọ́n ti ń ṣe auction mọ́tò nílùú Èkó. Àwọn mọ́tò tí wọ́n ti impound, táwọn ìjọba Èkó tí wọ́n ti gbà sílẹ̀ lọ́wọ́ àwọn èèyàn. Arákùnrin tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí, òun ni ìjọba Nàìjíríà, ìjọba Èkó wọ́n ní fara ní. Wọ́n fara ní débi gẹ́ẹ̀ tó wá bú sẹ́kún ní gbàgede lójú gbogbo àwọn ènìyàn. Kí baálé ilé kó tó bú sẹ́kún, kẹ́ mọ̀ pé putupu ti wú, lálàá ti wú, nǹkan ti ṣe. Ṣé mọ iye èèyàn tó ń sun ẹkún báyìí lábẹ́dún nínú Nàìjíríà? Ṣé mọ iye abilékọ ọkùnrin àtobìnrin tó ń sunkún lábẹ́nú nínú Nàìjíríà? Nílẹ̀ Yorùbá tí ìjọba Nàìjíríà ń fara ní wọ́n, tí ìjọba Èkó ń fara ní wọ́n. Ẹ wo arákùnrin bó ṣe bú sẹ́kún ní gbàgede. Arákùnrin tẹ́ ń wò yìí, wọ́n ìmpáǹdì mọ́tò ẹ̀, àwọn ìjọba Èkó wọ́n gbé mọ́tò ẹ̀, wọ́n gbà lọ́wọ́ ẹ̀ fún ìdí kan àbí ìdí kejì. Kí ni ẹ̀ṣẹ̀ tí ò bá ṣe? Ẹlòmíì tẹ́ gba mọ́tò ń di ẹ̀ bóyá fi ṣe láàánú, bóyá jìyà àjìṣẹ́ tó fi ra mọ́tò yìí. Ẹ wá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ tán, kò rówó tanràn san. Ẹ wá mú mọ́tò ọ̀hún, ẹ wá auction ẹ̀. Ìjọ tẹ́ auction mọ́tò yìí, arákùnrin náà wà ń bẹ̀. Èròǹgbà ẹ̀ ní wípé ọjọ́ tí wọ́n bá ń ṣe auction mọ́tò yìí, òun náà á gbìyànjú bóyá òun lè rí mọ́tò yìí, òun lè rí gbà padà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ auction, wọ́n bẹ̀rẹ̀ látòrí 200. Arákùnrin ti ní lọ́kàn wípé with 300,000 naira òun á gbé mọ́tò lọ́lé. Nígbà tó dórí 300, arákùnrin pariwo pé 300. Ṣùgbọ́n ṣe mọ̀ páwọn èèyàn pọ̀ níbi tán ti ń ṣe auction. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ mọ́tò yìí wọ́n rà ní 370,000 naira. Nígbà tí wọ́n láago pé kan wá san 370,000, arákùnrin bú sẹ́kún. Ó wà nínú ìnira, ó wà nínú ìpayín keke. Ó bú sẹ́kún ní gbàgede. Kí ló ṣe tá a fi ń fara nira wa? Kí ló ṣe tíjọba Nàìjíríà fi ń fara ní wá nínú Nàìjíríà? Ọ̀pọ̀lọpọ̀ ló ń jìyà, ní abẹ́nú, tó ń sunkún lábẹ́nú tí ò lè sọ jáde. Arákùnrin sun ẹkún kíkorò. Ìjọba Nàìjíríà, ìjọba Lagos State, kí ló dé tá a fi ń fara ní aráàlú? Oúnjẹ wọ́n gógó, gbogbo nǹkan nínú Nàìjíríà ó wọ́n gógó, ìjọba ò rí nǹkan kan ṣe sí. Àwọn èèyàn tún ń gbìyànjú láti mọ́wọ́ lọ sẹ́nu, ẹ tún ń dá ẹ̀mí wọn légbodò. Arákùnrin tó bú sẹ́kún yìí, tẹ́ bá gbọ́ pé ó dé ló bẹ̀rẹ̀, ó lọ po sniper mu. Kí ni ìjọba Nàìjíríà fẹ́ ṣe sí? Ẹ ti sún arákùnrin, ẹ ti sún kàn gírí. Ó lè wà depressed nítorí pé n tó gbọ́kànlé ni mọ́tò yẹn.
kò sí àbújá kan lọ́rùn ọ̀pẹ fún arákùnrin yìí ló jẹ́ kó bú sẹ́kún pé ayé òun ti bàjẹ́. ayé ẹ̀ ti bàjẹ́ nínú Nàìjíríà, ìlú tó jẹ́ wípé àwọn aráàlú bẹ̀ inú ìbànújẹ́ lẹlòmíì wà. ẹlòmíì ò tiẹ̀ gbàgbọ́ lórí àdúrà mọ́, ó ti gbàdúrà títí kò rọ́nà àbáyọ. ẹlòmíì orí òkè ló ń gbé, orí òkè ló ń sùn. síbẹ̀síbẹ̀ náà ìjọba Nàìjíríà ń fara ni wọ́n, Ọlọ́run ọba ò fara ni wá. àwa àjọba Nàìjíríà là ń fara ni àwọn ọmọ orílẹ̀-èdè wa. kí lọ̀nà àbáyọ? ọ̀nà àbáyọ kan ṣoṣo ni wípé kí Nàìjíríà kó fi Yorùbá nation sílẹ̀ lọ́rùn kan máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Yorùbá nation is the solution. ẹ̀yin tẹ́ bá ń pariwo one Nàìjíríà, ẹ̀yin ọmọ Yorùbá tá a ṣe ń polówó tá a ń ta Yorùbá nation fún yín, síbẹ̀síbẹ̀ bá a ṣe ń bọ̀ yín lọ́wọ́ lẹ̀ ń bò ká. ẹ wo Uzodinma, gọ́fúnà Imo State, ó ń sọ speech lọ́wọ́, ojú ògbà yín tì. odidi gọ́fúnà tí wọ́n ti make special arrangement fún, ó wá sọ speech lọ́wọ́, iná lọ. ẹ wo fídíò tí mo fi hàn yín. bá a ṣe ń bọ̀ yín lọ́wọ́ lẹ̀ ń bò ká ẹ̀ lọ́rọ̀ ọgbẹ́ ẹ̀yin ọmọ Yorùbá. kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ ju wípé ká gba Yorùbá nation lọ. àtúntò ní ọ̀rọ̀ Nàìjíríà gbà. a lè bá àwọn Haúsá Fúlàní, a lè bá wọn ṣe. àwọn Haúsá agbénipa, àwọn Haúsá terrorist, a lè bá wọn ṣe. a ní láti dá dúró nítorí pé ìnira yìí ti pọ̀ jù. àwọn wo gan ni Sunday Igboho ṣá ń jà fúnlẹ̀ Yorùbá gan? àwọn wo ni Sunday Igboho ń jà fún? àwọn wo ni bàbá wa Bánjí Akíntóyè ń jà fúnlẹ̀ Yorùbá? wọn tiẹ̀ wá fi ṣẹ́ yin àwọn bàbá yìí. níjọ́ kìíní àná Sunday Igboho bẹ̀rẹ̀ sí í ṣe rálì káàkiri ilẹ̀ Yorùbá. ó d'Àkúrẹ́, ó d'Oǹdó, ó dé Ògùn State, kò síbi tí òde ó délẹ̀ yóò, ó dé gbogbo, ó dé Ọ̀yọ́ State, lẹ́yìn Lagos State nìkan ni òde. ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n lọ ṣe rálì Tinubu Shettima nílùú Àkúrẹ́. àwọn ọmọ Yorùbá náà mà ló tún jáde. ṣe báwọn ọmọ Yorùbá ló tún jáde, ṣe báwọn alátẹnujẹ Yorùbá ló tún jáde. àwọn pay go and campaign for us. àwọn ló tún jáde. ṣé Yorùbá pín sí méjì ni? ìbéèrè tí mo fẹ́ bi yín ni pé ṣé Yorùbá pín sí méjì ni? àwọn tí Sunday Igboho ń jà fún ṣọ̀wọ́n náà ló jáde fún Tinubu àti Shettima rally tí wọ́n ṣe l'Àkúrẹ́. àbáwọn wo gan là ń wò lójú amóhùnmáwòrán tẹ́ ń wò tí wọ́n pọ̀ bí esú. níjọ́ tí Sunday Igboho tá a ṣe rally ní Ondo State náà, báwọn èèyàn ṣe pọ̀ bí esú náà rèé. èwo gan lẹ wá ń ṣe ń bẹ̀? èwo gan lẹ ń ṣe ẹjẹ́ àmọ́? ẹ̀yin adójútini ọmọ Yorùbá. tí ìbá kí ṣe pé adójútini, múṣẹ́ yin àwọn bàbá yìí, múṣẹ́ yin Sunday Igboho ṣá, dẹ̀ múṣẹ́ yin bàbá wa Bánjí Akíntóyè àti àwọn àgbààgbà tó dúró ti àwọn bàbá yìí láti jàjà òmìnira Yorùbá nation. ojú gbàbí tì fún gbogbo ọmọ Yorùbá tó ń jáde fún rálì yìí nítorí pé adójútini ni. kí wá là ń pariwo tá à ń pariwo fún tó jẹ́ pé síbẹ̀síbẹ̀ bá a ṣe ń pariwo tó tá à ń pariwo yípadà. àyípadà kankan ò sí nínú ọ̀rọ̀ yín. bọ́n bá ṣe rálì àwọn olóṣèlú, ẹ̀yin Yorùbá náà lẹ́tún máa tún jáde, máa wá pariwo para nìyí. ṣáà fẹ́ sọ pé rọ́lẹ̀ ń pa para ní Yorùbá ni? ṣáà fẹ́ sọ pé rọ́lẹ̀ ń pa pé bí ń pa Yorùbá ni? ọ̀rọ̀ yín ò wá fẹ́ yé èèyàn mọ́. múṣẹ́ yin àwọn bàbá yìí, ṣùgbọ́n àwọn bàbá yìí ti dúró lórí òtítọ́. wọ́n ní lórí òtítọ́ làwọn máa wà, àwọn ò sì ní kú ń bẹ̀ pé Yorùbá nation táwọn tara bọ̀ yìí no going back ni. a sì mọ̀ wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìjọba Yorùbá nation yìí máa dúró, ó sì dá wa lójú bẹ́ẹ̀. Ọlọ́run ọba nìkan ló ní àsìkò àti ìgbà.
ẹ̀dá ló ń sáré, ọlọ́run ọba ló ní final decision. Àwa ń gbìyànjú ni, a sì máa gbìyànjú, nítorí pé a lè jókòó sílé kí èèyàn jókòó sílé kó ní oríire ń bọ̀ wá bá òun. Ìyẹn máa ń fagídí ṣoríire ni, ìyẹn máa ń fi tipátipá ṣoríire ni. Ó rọ̀ yọ Yorùbá nation wa yìí, a máa fi tipátipá a máa fi gbà á. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá nation shall surely stand. One day ó máa dúró, ó dẹ̀ máa dúró. Èmi ó máa fèyí ṣòlọ, èmi máa dágbére fún yín wípé Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.